Queen Mother Ìyábọ̀ Òjó ti bínú tán. Kí ni Ìyábọ̀ Òjó sọ lórí ọ̀rọ̀ oyún tó wà nù Fọlá? Ẹ má lọ bí kankan. GCV Yorùbá lẹ́wà ẹ̀mí tí a ti máa ń pẹ̀kẹ́ lóhun tí ń ṣẹlẹ̀ níkànnì ayélujára. Ẹ̀yin abiyamọ ayé, ọmọ wa ò ní lóyún ẹ̀sín, pìtìpìtì ayé ò mà ní bọ́mọ wa. Ẹ bá subscribe sí YouTube channel yìí. Kí ni Ìyábọ̀ Òjó sọ lẹ́yìn ìgbà tí Gistlover tó tú àṣírí pé Àrẹ̀mú Afọláyan, ìyẹn òṣèré orí ìtàgé ilẹ̀ wa, pé òun ló lóyún tó wà nù Fọlá? Mo mọ̀ pé ẹ̀yin kan ò mọ ẹni tí ń jẹ́ Fọlá. Fọlá ni ìyàwó ìgbà kan eléyìí tí ọkọ tí Lizzy Anjorin fẹ́, èèyàn Engineer Lawal. Kódà àwọn kan ní Lizzy Anjorin gan já Mr. Lawal gbà lọ́wọ́ Fọlá ni. Ẹ wo, eléyàn ò kàn wá lónìí, ọ̀rọ̀ oyún tó wà nù Fọlá ló kàn wá, àti pé kí ni Ìyábọ̀ Òjó sọ. Ẹ̀yin náà mọ̀ pé níbi ẹ sá farabalẹ̀ ń gbẹ̀yìn débẹ̀ tán pátápátá ní tí Ìyábọ̀ Òjó sọ. Ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé níbi tí Gistlover fi sí ìkànnì ayélujára, ó fi àwọn ẹ̀sùn ńláńlá kan ó fi kan Ìyábọ̀ Òjó. Ó ní Ìyábọ̀ Òjó ló ń tírèènì Fọlá bí yóò sì máa gbowó lọ́wọ́ ọkùnrin. Èyí tún wá kéré. Kí wá ní ẹ̀sùn ńlá gangan tó wá fi kan Ìyábọ̀ Òjó tí Ìyábọ̀ Òjó fi jáde tán? Gistlover sọ pé Ìyábọ̀ Òjó ló ń fún Fọlá ní káyámántà tó fi ń gbowó lọ́wọ́ àwọn obìnrin. Gbogbo yín náà lẹ́gbọ́n túmọ̀ káyámántà táwọn obìnrin máa ń so mọ́dì tí wọ́n máa ń fi bá ọkùnrin lájọṣepọ̀ kó lè máa fún wọn lówó. Ìyábọ̀ Òjó ti wá jáde tán. Queen Mother náà faraya. Kí ni Ìyábọ̀ Òjó sọ? ń gbé níbẹ̀ yín olólùfẹ́ mi ti mọ̀ pé lórí ìkànnì tiwa àwẹ̀ rọ́ọ̀ṣì a máa ń mú yín tán pátápátá in tó ṣẹlẹ̀, bó ṣe ṣẹlẹ̀ àti pé ibi tí ń lọ. Ẹ má jẹ́ ń pọ̀ lọ́rọ̀ kó má di pé bóyá ibi tá à ń yà ó lọ pọ̀ ju ibi tá à ń lọ lọ. Kí wá ní Ìyábọ̀ Òjó sọ? Ẹ jẹ́ ń farabalẹ̀, ó yá ẹ bá mi ká lọ kí n kà á fún yín kí n tú Yorùbá. Ìyábọ̀ Òjó ó bọ́ síkànnì ayélujára rẹ̀ Instagram lórí story, ó wá kọ òyìnbó síbẹ̀. Ó ní first and foremost, lákọ̀ọ́kọ́ àti nígbẹ̀yìn, Fọlá Tinubu is an adult and tó ti tójú bọ́ ni. I am not one to monitor or ask questions about anybody's life. Èmi Ìyábọ̀ Òjó mi ò sí láti máa béèrè lọ́wọ́ ẹnìkankan tó wà lábẹ́ mi pé bó o ní sóun lólé ayé ẹ̀. Gistlover, ìwọ Gistlover yìí, saying I gave Fọlá any form of káyámántà is a lie from the pit of hell. Pé mo fún Fọlá ní káyámántà pé kó máa fi bá àwọn ọkùnrin lájọṣepọ̀, irọ́ ni pátápátá tó jìnnà sóòótọ́ láti inú ọ̀gbun náà. I have never once asked or discussed anything pertaining to our relationship with her. Ṣé ẹ rí mi Ìyábọ̀ Òjó? Ìfìgbà kan rí pé Fọlá jókòó kí n wá máa béèrè pé ta ló ń fẹ́ báyìí, ta ni kí n máa béèrè gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé. Ìfìgbà kan rí, ìfìgbà kan sí bẹ́ẹ̀. I don't know who she is dating. Mi ò mẹ́ni tó ń fẹ́. And I never ask. Kódà gan mi ò sì béèrè pé Fọlá ta ló ń fẹ́. Bó ṣe wá kàn mí ni mi ò mọ̀. Nothing concern me, kò séyìí tó kàn mí nínú ọ̀rọ̀ Fọlá. None have I ever given her anything for her or relationship. Ṣé ẹ rí èmi Ìyábọ̀ Òjó ń pe Fọlá jókòó rí kí n wá fún ní nǹkan kan tó jẹ mọ́ téèyàn fi bọ́kùnrin lò pọ̀ láti máa gbowó lọ́wọ́ ẹ̀. I myself, ṣé ẹ rí mi Ìyábọ̀ Òjó gangan o, don't use káyámántà. Èmi gé lo káyámántà láti bá àwọn èèyàn mi sùn, àwọn tí mo máa ń bá sùn. So how will I give what I don't have? Bó o ní ṣe wá fún yàn ní tí ní? I don't patronize such. Èmi è ṣe oníbàárà fún nǹkan bá ń pé káyámántà ká máa fi káyámántà bọ́kùnrin lò pọ̀. Èmi èso ń bàárà fún. Fọlá is not my friend. Ó ní ẹjẹ́ nǹkan kó lo yẹn. Fọlá Tinubu èso ọ̀rẹ́ mi rárá kò sí nǹkan kan tá a fi jọjọ́ rẹ̀. She was a lady. Obìnrin kan ni I helped, tí mo ràn lọ́wọ́, who later became a goddaughter. Tó yá tó di ọmọ lábẹ́ mi tó ń pè mí ní godmother. I don't discuss intimate matter with goddaughter. Ṣé ẹ rí gbogbo àwọn ọmọlẹ́yìn mi tí mò ń ṣe godmother fún? Èmi pé wọn jókòó kí wọ́n á máa bí wọ́n lé ká ta ni wọ́n fẹ́, ta ni wọ́n fẹ́, ta ni wọ́n fẹ́. Queen Mother olóhùn èsì bẹ́ẹ̀ o. I am very strict. Mo lé and busy person. Ọwọ́ mi sì máa ń dí débi pé kí n wá máa pe ọmọ kan jókòó pé ta ni wọ́n fẹ́.
ó ní mi ò ráyè gbogbo ràkàtì àyẹn mi ò ráyè òsì. I help her in so many ways. Mo ti ran Fọlá lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀nà with her business lórí kọ́mútọ́ntà and legal battle lórí àwọn ìpèníjà nígbà tó ń bá Lizzy Anjorin tó ń bá gbóná girigiri mo ràn lọ́wọ́. Now báyìí to the glory of God ní ògo tọlọ́mbà ṣe ń sọ̀rọ̀ yìí. She is doing well for herself. Fọlá ń ṣe bó ṣe yẹ kó ṣe lórí ìgbésí ayé rẹ̀ kọ́mútọ́ntà ó ń lọ dáadáa. That was my goal with her. In tí mo fẹ́ láti achieve náà nu pé kó máa ṣe dáadáa káwọn èèyàn lè máa bá ara jà. Nothing more pé kí n wá máa pè jókòó pé ta ló ń fẹ́ eléhùn kò kàn mí rárá. Ìyábọ̀ Òjó wá dojúkọ Gistlover. Ó ní if what you have writing is true about me, tó bá jẹ́ pé gbogbo ohun tó sọ nípa mi òótọ́ ni, may God ìṣòro mi ọwọ́ sẹ́yìn pé ó ní kó rí bẹ́ẹ̀ kó rí báyìí kó rí báyìí fún ọ. And all that I stand for, tó bá jẹ́ pé gbogbo ohun tí Gistlover sọ ń pa àwọn tó bá jẹ́ pé bó ṣe rí nù kó rí báyìí kó rí báyìí kó rí báyìí fún òun àti gbogbo ohun tóun ti fọwọ́ òun sí. Ó ní àmọ́ o but if it is all lie, tó bá jẹ́ pé irọ́ ni Gistlover ń pọ̀ about me, tó bá jẹ́ pé irọ́ ni Gistlover ń pa nípa òun Ìyábọ̀ Òjó, may God kí Ọlọ́run kó dájọ́ whoever is sending you those lie. Gbogbo ẹni tó yẹ pé irọ́ yẹn ọwọ́ rẹ̀ ló ti rí kọ́lọ́n kó dá lẹ́jọ́ kó fìwà rẹ̀ dá lẹ́jọ́. Ó sọ bẹ́ẹ̀ ó wá fòye polówó sí i. Ó ní the return of Arizo is coming. Ẹ rí i pé Ìyábọ̀ Òjó ó sọ̀rọ̀ tán pátápátá. Gbogbo yín náà lè dẹ̀ mọ̀ pé Gistlover ń sọ pé Ìyábọ̀ Òjó Lizzy Anjorin sọ pé Ìyábọ̀ Òjó ni Gistlover, Gistlover ni Ìyábọ̀ Òjó. Ṣùgbọ́n pẹ̀lú tí Ìyábọ̀ Òjó sọ yìí sẹ́yìn tún lérò pé a lè sọ pé Ìyábọ̀ Òjó ló wà lábẹ́ Gistlover. Ọ̀rọ̀ náà ti ń sún sí ni lẹ́nu ó ti ń buyọ̀ sí o. Ẹjẹ́ àti ẹ̀gbẹ́jì Gistlover ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Àwọn kan sọ níkànnì ayélujára wọ́n lóyún ẹ̀sìn gbáà ní Fọlá ní. Ó sì wá jásìkò yìí lẹ́yìn ọmọ 3 tó ti bí tó tún wá lọ lóyún fún Àrẹ̀mọ Afọláyan. Àrẹ̀mọ Afọláyan tó yẹ pé kò ní í gboyún lọ́wọ́ ẹ̀. Àwọn kan sì tún ń sọ wípé tá a bá ní àwò dáadáa ó ti kọ́kọ́ kò sí lọ́ọ̀dì ọkọ kankan pé ó sì ti tójú bọ́ ọmọ ń tọ́fẹ́ yàtọ̀ sí tí ó fẹ́. Tá a bá ní àwò dáadáa oyún tó nú wọ́n ní kò sí nǹkan kan tó burú ńbẹ̀. Kódà àwọn kan tiẹ̀ ní tí ó bá tiẹ̀ lóyún fún yàn kì í ṣe irú Àrẹ̀mọ Afọláyan ló yẹ kó tún lọ lóyún fún òṣèré tíátà. Wọ́n ló yẹ kó wá ẹnìkan tí yóò tọ́jú ẹ̀ dáadáa ju bí tó ti ń bọ̀ lọ́nìí ló yẹ kó wá. Oríṣiríṣi nǹkan làwọn ènìyàn ń sọ níkànnì ayélujára. Ẹ̀yin olólùfẹ́ mi, mo tún mú mi bọ̀ wá fún yín lórí ọ̀rọ̀ Fọlá tó rọ̀rọ̀ náà. Ó ti ń kọjá bá a ṣe ń lérò. Àwọn àṣírí kan tún wà tó tún tú jáde tá àti ìgbọ́. Ẹ subscribe, mò ń bọ̀ náà.